I do my thing. I face where I'm going to. The records I've been able to break is by the grace of God. Do not forget, I've got my trying moments too. During COVID, remember, my mom passed on. Remember, politics, I was backlashed. Marriage, remember. Somebody now said you will lose your children. I think that's too much. I'm here trying to relax, trying to rest, to get my life together. I sent a message to that guy, Jumoke's brother. He saw it. He didn't reply. I said, oh, I'm so sorry. I didn't hear. I don't know anything about your sister. I don't know anything. I don't go to blogs. They send different things of blogs to me. As long as my name is not being mentioned, I do my thing. I face where I'm going to. Yes, I'm strict. I'm very strict. Yes, I will not take nonsense. I'm focused. Whoever works with me that wants to go, can go. Whoever wants to stay, can stay. Please, I have to do this live video because it has to do with Jumoke. May her soul rest in perfect peace. I feel so sorry. I tried. Jide can't testify. I have to go, guys. Tell me, how do they end? Tell me, how do they end this? Dídí àsìkò níbikíbi tẹ́ bá ti ń wo ìkànnì yìí, mo bẹ̀ ọ́ tó bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì fún ìgbà àkọ́kọ́, ìkànnì Lovers Arena TV ní ìkànnì tí ó já sí yìí, mo bẹ̀ ọ́ bá mi subscribe sí. Tó bá ti subscribe sí tán, wo ẹgbẹ́ rẹ̀ ohun ó rí àmì aago kan níbẹ̀ táwọn olóyìnbó a máa pè ní notification bell. Mo bẹ̀ ọ́ bá mi tẹ̀. Bó bá ti tẹ̀, yóò gbé option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè pátápátá ohun tí ń ṣe option A, Li àti Li. Táwọn olóyìnbó a máa pè ní option all. Òun ni kó bá mi tẹ̀. Tí o bá ti tẹ̀ tán, jọ̀ọ́ mo bẹ̀ ọ́ bá mi yọ̀ǹda rẹ̀. Awuyewuye kan ló ń lọ ìyẹn ní Nollywood níbi tí àwọn ènìyàn kan ti ń fi ẹ̀sùn kan Funke Akindele, ìyẹn Funke ẹni tí ó ṣe A Tribe Called Judah. Funke Akindele ni wọ́n sọ wípé ó lọ́wọ́ nínú ikú arábìnrin kan, ìyẹn tí wọ́n jọ ṣeré Jennifer's Diary, torúkọ rẹ̀ a máa jẹ́ Jùmọ̀kẹ́ Adéròhunmú. Ibẹ̀ ni ẹ̀gbọ́n rẹ̀ ti pè Funke Akindele síta tó sì ń bá sọ wípé Funke Akindele ńkọ́ ó lọ́wọ́ nínú ikú Adéjùmọ̀kẹ́ Adéròhunmú. Mo lérò wípé gbogbo yín pátápátá máa bèrè pé ọ̀nà wo ni Funke gbà lọ́wọ́ nínú ikú Adéjùmọ̀kẹ́ Adéròhunmú. Wọ́n sọ síbẹ̀, wọ́n sọ wípé Funke Akindele ni kò ṣe ìrànlọ́wọ́ fún Adéjùmọ̀kẹ́ Adéròhunmú nígbà tí ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó sì ń pè ní kíkankíkan wípé òun nílò ìrànlọ́wọ́ rẹ̀. Ibẹ̀ ni wọ́n ti sọ wípé Funke Akindele wípé kò jáde síta, kò sì ṣe kankan, wípé eré rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe òun gangan ní ń bá kiri. Ẹ̀gbọ́n Adéjùmọ̀kẹ́ Adéròhunmú ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ìyẹn lórí Instagram page rẹ̀ Ẹnumiago wípé Rita Dominic àti Ṣótáyọ̀ Gágà àwọn nìkan ṣo ni wọ́n yọjú sí arábìnrin Adéjùmọ̀kẹ́ Adéròhunmú wípé Funke Akindele ó kọ̀ jálẹ̀ wípé òun ò wá, kò sì wá lóòótọ́. Ibẹ̀ ni Funke Akindele ti jáde síta tó sì sọ gbogbo bí iṣu ṣe kún àti bọ́bẹ̀ ṣe bù ú pátá. Lákọ̀ọ́kọ́ ẹ̀gbọ́n tí Funke Akindele ẹ̀gbọ́n tó wí ná.
keep quiet. Since you've reached out to the brother, you've explained, keep quiet. But I think at this, somebody commented on my page, may you bury your children. I think that is serious. Why? 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 What have I done wrong? What? I am doing this because I hold my fans dear to my heart. And you know, this social media era, you have to be careful. If you keep saying, I'm not going to talk, I'm not going to talk, people will accuse you wrongly for what you did not do. You understand? People will say a lot of terrible things about you. And I'm not ready. I'm not ready because I'm so unhappy. Jumoke, the late Jumoke Aderomu, I met her years ago as an actress, you know, gave her some roles. She featured in Jennifer's Diary. She featured in Industries. And that was it. That was it. Acted a role, got paid, and left. So sometime, I can't remember, Jide Obano will remind me. So I just, from the blues, I just messaged Jide because even after, you know, Jennifer's Diary is on a break. And we're not working on the project. So most of the cast, we don't really see. Only once in a blue moon. So I just messaged Jide because Jide and Jumoke, they are close. They were close somehow. I'm not, but I used to see them, they just share back then on set. I said, Jide, where is Jumoke da? I don't know mama. He now go back to me and say, I'll come back to Jide, you can remember, when they come back that they should be calling her for jobs. And I said, where is Jumoke? They should be calling her for jobs. I said, okay, fine. Let's call her for a job. I said, okay, no problem, we'll call her for jobs. But you all know, after I tried called you, I've not done any project. You know, there are people like that, a lot of talent. I watch a lot of TikTok videos because I want to discover talents. It's my passion. So I just saw the post. Pascaline, Alex just reached out to me that they wrote something online. I said, oh, what is it? I just went there. Jumoke's brother was so upset. Nobody checked on Jumoke. I said, I know he's grieving. I know it's not easy to lose someone. I've lost my mom. Nobody know what I went through. I went through a lot. I was depressed losing my mom. I went through a lot. Okay. And I said, okay. So I reached out to the guy. I saw his post. I reached out. I'll put the post on my Insta story so you all can see. I said, oh, I'm so sorry you lost your sister. I feel your pain. I said, nobody told me that your sister was sick. Pascaline did not tell me anything. I said, I don't turn deaf ears to people that are in need, that are next to me. I said, I see that they wrote that I don't help. I do help. But I don't make noise about helping. I don't like it. I give, I hate it. I don't like talking, shouting about giving. Bad. Giving should be done privately. The ones you see me do online, I was on TikTok because I love TikTok a lot. I love to watch it before sleeping. So I have this family that they make me happy. I laugh, you know, they cook. You know, I love people. I love the grassroots people. So I watch their content a lot. You can see that in my movies. So I reached out to them. Oh, I want to sponsor your education. I give randomly, skit makers. I see people doing stuff. Support them. What more do you want me to do? Please. I have to do this because this has to do with somebody's life. I'm so happy because personally, you don't know what I'm going through. I work hard round the clock. People will say, oh, she doesn't support her colleagues. She doesn't attend events. I live in Amen Estate, Eleko. That's where my studio is. Before I drive down to Lekki or Ikoyi for an event, they're not going to finish the event. Please. I don't beef any filmmaker. I do my thing. I face where I'm going to. The records I've been able to break is by the grace of God. Do not forget, I've got my trying moments too. During COVID, remember, my mom passed on. Remember, politics, I was backlashed. Marriage, remember. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ tán lẹ́nu Dayọ̀ Amusa rẹ̀ yìí níbi tí ó ti fi ohun hàn wípé báwo ni ó ṣe jẹ́ wípé ọkùnrin tí máa ń ṣe bí obìnrin òun ni yóò fún ní ìgbà lókè yìí ibẹ̀ ni àwọn ọ̀gbìn tuntun wá ń jáde ibi tí arákùnrin
nínú ẹgbẹ́ òṣèré yìí. I don't know anything. I don't. I don't go to blogs. I don't. They send different things of blogs to me. As long as my name is not being mentioned, I do my thing. I face where I'm going to. Yes, I'm strict. I'm very strict. Yes, I will not take nonsense. I'm focused. Whoever walks with me that wants to go can go. Whoever wants to stay can stay. Ni wípé Dayo Amusa àti Fẹ́mi Adébáyọ̀ wọ́n ní ọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ láàrin ara wọn. Ẹ̀gbọ́n tí Dìkan bàbá ọjà tó rí fún Dayo Amusa ètò ìfẹ́ èsì fún Dayo Amusa. Tell me, how do they end? Tell me, how do they end this? Gbogbo bí iṣu ṣe kún àti bọ́bẹ̀ ṣe bù ú, mo lérò wípé gbogbo ẹ̀ pátápátá òun lẹ ti gbọ́ lẹ́nu Funke Akindele. Yorùbá bọ̀ wọ́n máa sọ wípé àgbọ́jọ ẹnìkan dá, wọ́n sọ wípé àgbà òṣìkà ni o. Gbogbo bọ́ọ̀lù ti jẹ́ pátápátá ṣègbóhùn náà ni Funke Akindele ló ti yànnà náà yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn òun náà lórúkọ mi. Lẹ́ẹ̀kan sí tó bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ó já sí yìí, mo bẹ̀ ọ́ bá mi subscribe sí, like ẹ̀ kó sì bẹ̀rẹ̀ sí ni máa wò ó. Ó di ìgbà kan náà ná.